Hello, ẹ káàárọ̀, ẹ káàsán o, ẹ kúrọ̀lẹ́ o, gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́tí ń gbọ́ mi àbí tẹ́tí ń wò mí. Mo kíwá o, àjíǹdára máa jẹ́. Èmi ọmọ yín ni o, àbúrò yín, ọ̀rẹ́ yín, ìyàwó yín, méètì yín, pàdí yín, yèyé dára kòwé. Ṣẹlẹ̀ happen. Ẹ̀yin èèyàn mi, àwọn yúùtù kan kóra wọn jọ. Wọ́n ti fún Pa Adébánjọ, wọ́n fún wọn ní red card. Àwọn Yorùbá yúùtù kan kóra wọn jọ, wọ́n ní Pa Adébánjọ ibi tán bá dé yìí, wọn ò ní ìdí yín mọ́. Wọ́n ní wọn ò fẹ́ kí bàbá Adébánjọ kí wọ́n máa jẹ́ acting leader Afẹ́nifẹ́re mọ́. It is true. Enough. Ẹ jẹ́ sáré gbé yín débẹ̀. A group of youths under the aegis of Yoruba AFENIFERE Youth Organization of Nigeria have passed a vote of no confidence in Pa Adebanjo, the leader of the Pan-Yoruba socio-political organization AFENIFERE. The group advised Adebanjo to kindly step down as the acting leader of AFENIFERE in the interest of the organization and the entire Yoruba race. Yes! Yes! Àsìkò ti tó. Tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹlẹ́yin ò fẹ́ gbọ́ àbí àwa náà máa jẹ́ kó yé yín pàwà go fẹ́ gbà. It is about our life. Báwo ni bàbá 90 something tẹ́ ṣe máa ba ayé jẹ́ tẹ́ máa bọ̀rún ṣe jẹ́ tẹ́ rántó àti bọ̀tán. Pa Adébánjọ ọ̀rọ̀ bí ó pọ̀ nínú fídíò yìí o. Ẹ̀yin ọmọ Yorùbá àtàtà tí ọjọ́ iwájú ìwọ èmi ọmọ tàbí àtàrọmọdọ́mọ wa tó jẹ wá lógún. Tí ilẹ̀ Yorùbá tó ń béèrè fún àánú lọ́wọ́lọ́wọ́ tí wọ́n náà rí pé gbogbo nǹkan lọ lódìlódì. Àárín àwọn ọmọ Yorùbá ti bàjẹ́. Àwọn àgbààgbà yìí ni kò sẹ́lòmíì. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ ti bayé jẹ́, ẹ ti bọ̀rún ṣe jẹ́, ẹ ti bà nǹkan jẹ́, ẹ bà ṣẹ̀ṣẹ̀ jẹ́, kò sí ìfẹ́, ẹ kọ hatred sílẹ̀, ẹ da hatred lu gbogbo wa pátápátá, ẹ kẹ̀yìn gbogbo youth, ẹ kẹ̀yìn gbogbo wa síra wa torí àti jẹ olè ti tẹ̀yìn nìkan. Pa Adébánjọ níbi tí ọ̀rọ̀ dé dúró sí nísìn, èmi dára mo support àwọn youth tó sọ pé kẹ́ step down, you are not representing us. Enough. After all, anyway, acting leader lásán lẹ jẹ́ Pa Adébánjọ. Bàbá Fáṣọ̀rántì ni wọ́n jẹ́ olórí Afẹ́nifẹ́re. Acting leader òun lẹ jẹ́. Ibi tí ọ̀rọ̀ ti wá wọ́tẹ́ ti rí tó jẹ́ wípé ìmọ̀tara ẹni nìkan. Èmi rò wípé ẹ̀yin tó bá fi ṣe olórí Afẹ́nifẹ́re tẹ́lẹ̀ ń stand fún Yorùbá land. Ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá, ìran Yorùbá, ọmọ Yorùbá ló yẹ kó máa jẹ yín lógún. Iṣu kan as a number one thing. Kó jẹ́ number one priority yín. Ṣùgbọ́n hey, irọ́ ni political post bẹ́ẹ̀ ṣe máa di godfather tẹ́ máa fọwọ́ lálẹ̀ àti nǹkan tẹ́ fẹ́ jẹ pẹ̀lú ọjọ́ orí yín. Òun ló bá yín tẹ́ fi báyé ilẹ̀ Yorùbá jẹ́. Tí ojú ò bá ti ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ojú ti àwa ọmọ ẹ bójú wa jẹ́. Ǹjẹ́ yín ọmọ Yorùbá ẹ̀yin ìran mi, ìjọ́ wo lẹ rí àwọn Ọ̀hánìzè? Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Bí Yorùbá làdí ṣe ní Afẹ́nifẹ́re, bẹ́ẹ̀ ni àwọn ọmọ Yíbò ní Ọ̀hánìzè. Àwọn àgbààgbà wọn tó decide fáwọn náà tó jẹ́ pé wọ́n represent wọn. Ìjọ́ wo lẹ rí tí Ọ̀hánìzè kan dìde tó wá support ọmọ Yíbò against ilẹ̀ Yorùbá? No, ilẹ̀ Yorùbá nìkan lẹ ti lè rí ibi tí Yorùbá ti máa support ọmọ Yíbò against Yorùbá regardless. Because àwọn ẹ̀yà wọ̀nyí wọn ò rí nǹkan rẹ̀ kan tó jáde látọ̀dọ̀ ọmọ Yorùbá àbí ilẹ̀ Yorùbá even ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń benefit ńbẹ̀. Tí wọ́n bá ní kí wọ́n describe Yorùbá, èpè nǹkan burúkú ilé ayé náà fi máa describe ìwọ tó jẹ́ Yorùbá tó ń ṣe bí wèrè tẹ̀lé wọn. Torí tí wọ́n tó ń gbógun ti ìran Yorùbá àti sùn ara ẹ̀ ló ń bàjẹ́. Níbi tọ́rọ̀ wá dé dúró Pa Adébánjọ, ajá kì í rorò kó ṣojú lé méjì o. Bẹ́ẹ̀ ni tẹ́yìn ò bá tijú àwa mọ̀ lọ́rùn, a sì ní jẹ́ kẹ́ báyé wa jẹ́ jù báyìí lọ ká tó pariwo yín síta. Àti èmi ti ń pa láti bí ọjọ́ bíi mélòó kan. Ó ní wípé wọ́n ní kẹ́ fi àyè acting leader Afẹ́nifẹ́re ẹ fi sílẹ̀. You are not worthy to fill in that gap. No, ajá kì í rorò kó ṣojú lé méjì Pa Adébánjọ. Níwọ̀n ìgbà tó ti jẹ́ wípé àwọn ọmọ Yíbò lẹ dìde fún stand fún, you will go to ilẹ̀ Yíbò. Ẹ lọ bá àwọn Ọ̀hánìzè, ẹ lọ join Ọ̀hánìzè kọ́fì yín ṣe ìkan láàrin wọn. Leave Yorùbá land alone. Ẹ fi wá lọ́rùn sílẹ̀. Ibi tẹ́yìn gbàbọ̀ dèdè sílẹ̀ Yorùbá, ó ti tó gẹ́. Ẹ wo bàbá
ọ̀rọ̀ tó wà lẹ́yìn ò ṣe kékeré o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ohun tó wà nílẹ̀ fún gbogbo yín kò ṣe kékeré ẹ rò péré ni plan yín lọ lọ́wọ́lọ́wọ́ àwa Yorùbá àwa youth àsìkò yìí la máa discipline gbogbo yín àtọ́bà àti ìjòyè yín ṣẹlẹ̀ nígbọ́ ni àwa gò ní gbà ẹ máa rò péré lásán ni àsìkò yẹn ti ń súnmọ́ láti jẹ́ kẹ́ mọ̀ pé ìkà ọ̀bàyéjẹ́ ni gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ ò ní ìfẹ́ ilẹ̀ Yorùbá abalájọ tí gbogbo ọba báwo la ṣe ń ṣe tó bá jẹ́ pọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ni báwo lodidi ọba aládé tó làmìlaka tó náà represent ilẹ̀ Yorùbá tó jẹ́ olórí ọba gbogbo ilẹ̀ Yorùbá tó gbé nǹkan tó jẹ́ ilẹ̀ Yorùbá torí wọ́n fẹ́ ṣe àsọdùn wọ́n fẹ́ wá ojú rere wọ́n ń gbé nǹkan ilẹ̀ Yorùbá wọ́n lọ ń gbé ògo ẹ̀ fún ẹ̀yà mìíràn gbogbo ẹ̀yin àgbààgbà tí gbogbo yín dẹ̀ lọ support àwọn ọmọ Yíbò against ilẹ̀ Yorùbá àbí ẹ̀yà mìíràn against ilẹ̀ Yorùbá àsìkò tí tó ta máa yọ yín fótófótó ayé yín máa ṣòfò you are not worthy any leader tó bá host the post kankan nílẹ̀ Yorùbá tí ó stand fún ilẹ̀ Yorùbá àti ìran Yorùbá àtọmọ Yorùbá you are not worthy to become one of the leader ó dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ náà nìyẹn Adébánjọ ẹ yọra yín kúrò ẹ decide fún ilẹ̀ Yorùbá àbí báwo ni ẹ jẹ oyè acting leader Afẹ́nifẹ́re láti máa decide fún ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àgbààgbà àbí èyí tó yẹ ká fi máa defend ilẹ̀ Yorùbá àtọmọ Yorùbá àwọn ẹ̀yà mìíràn lẹ lọ fi ń defend báwo lẹ ṣe máa jẹ leader ní ilẹ̀ Yorùbá tẹ́ máa lọ máa fi defend ìran míì nígbà tí àwọn ẹ̀yà míì tí wọ́n ní àwọn àgbààgbà tí wọ́n wá defend wa lọ́dọ̀ títí wọn àbí kí la fẹ́ sọ sílẹ̀ ajá kì í rorò kó ṣojúlé méjì bàbá ẹ fi àyè yẹn sílẹ̀ ẹ kúrò wọ́ọ́rọ́wọ́ kó tó dogun kó tó mú wàhálà dé o a máa tútù kùtù inú ayé yín àfọ̀fọ̀kùfọ̀ síta ẹ rọra yọ ara yín kẹ́ẹ̀dẹ̀ rọra kọ́ wípé ò ṣe lídà mọ́ o ẹ máa rọra lọ sọ́dọ̀ àwọn òhánẹsẹ̀ ẹ níbi tẹ́ bìlọ́ǹgì sí nìyẹn ẹ lọ máa fọwọ́ lálẹ́ bẹ́ẹ̀ kẹ́ lọ máa ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe restriction tẹ́ ò rí pariwo ẹ lọ́bẹ̀ ibẹ̀ yẹn náà ti ní ìdí yín ẹ fi ilẹ̀ Yorùbá lọ́rùn sílẹ̀ o torí ṣe lẹ fi ń pawó owó lẹ fi ń pa Ọlọ́run ló mọ iye nǹkan táwọn ọmọ Yíbò àti gbé fún yín ṣe bẹ́ẹ̀ yìí náà ni àwọn náà ni tí àgbààgbà ilẹ̀ Yorùbá bá ti rówó gbogbo tí ṣe wọ́n tún gbogbo ariwo tí wọ́n pa ìyà tó ń jẹ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá tán láwọn pariwo síta tó bá ti fi nǹkan kékeré tán wọn lẹ́nu wọ́n ti gbàgbé orin míì ni wọ́n dẹ̀ máa kọ bàbá ẹ má jẹ́ kó díjù báyìí lọ ẹ tètè ẹ ò wọ́ ọ̀tí àti máa lead ilẹ̀ Yorùbá ẹ ò sí lára àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ má ever dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mọ́ mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin ọmọ ẹ̀kọ́ ilẹ̀ Yorùbá either the youth or láàrin ẹ̀yin elders tẹ́ ẹ mọ̀ wípé gbogbo nǹkan ti bàjẹ́ ní látijọ́ tó ṣe gbogbo jókòjó tẹ́ bá fẹ́ ṣe meeting ìkọ̀kọ̀ àbí nǹkan tó ṣe pàtàkì fún ilẹ̀ Yorùbá ẹ má máa invite bàbá Ọbásanjọ́ síbẹ̀ ẹ má invite Pa Adébánjọ ẹ má invite gbogbo wọn àwọn tí wọ́n bá àwọn ẹ̀yà mìíràn tó yóò ná gbélé lórí tán gbé sórí tí wọ́n defend wọn ẹ má invite wọn síbẹ̀ torí gbogbo tẹ́ ẹ bá jọ sọ náà máa lọ sọ fáwọn arábí àtijọ́ tó ti bá àwọn ọmọ Ìgbò ṣe meeting ìjọ wo dán wá pẹ̀yìn ọmọ Yorùbá tán wá sọ meeting tán jọ ń ṣe fún yín ṣèbí orí social media láti lọ ń gbọ́ èmi ò ní kankan ṣe pẹ̀lú àwọn politicians o lémi ò ní tèmi dára ilẹ̀ Yorùbá must be great again great Yorùbá land great ìwọ tó bá wá fẹ́ sọ pé kí Yorùbá land great tí ò bá jẹ́ ká pawọ́pọ̀ ká pọ́n òun papọ̀ ká fi gí ká fi gún ojú àwọn àgbààgbà tó bà ilẹ̀ wa jẹ́ tó bà ayé wa jẹ́ tó tún fẹ́ bà ayé àwọn ọmọ wa jẹ́ dẹ̀ ò tí ready láti ṣe kankan èyí tó kù tèmi ò rántí láti sọ jọ nítorí Ọlọ́run bá mi kọ síbi comment section mo wá ń bi màámi daddy mi uncle mi sister mi auntie mi nephew mi cousin mi pàdí mi ẹ̀yin tèmi ọmọ Yorùbá àtàtà ẹ̀yin ìran mi bá mi kọ síbi comment section ṣé ìgbésẹ̀ yẹn dà bí kò dà tó bàbá Adébánjọ acting leader Afẹ́nifẹ́re àwọn ni wọ́n jẹ́ aṣojú fún gbogbo ilẹ̀ Yorùbá kí ló wá ṣẹlẹ̀ bàbá Afẹ́nifẹ́re bàbá Adébánjọ nígbà tẹ́ ti jẹ́ acting leader yẹn tó jẹ́ wípé ìran mi lẹ lọ fi support kò possible kẹ́ máa lead kẹ́ wà lára leader wa nílẹ̀ Yorùbá kẹ́ wá máa lọ gbé advantage àbí support tó yẹ kẹ́ fún ilẹ̀ Yorùbá ìran Yorùbá ọmọ Yorùbá tẹ́ lọ fún àwọn ìran mi ìran yẹn lẹ kúkú máa lọ darapọ̀ mọ́ kẹ́ lọ máa lead níbẹ̀ ṣé òótọ́ ni àbírọ́ ni mo pa tó bá ní òótọ́ ni bá mi kọ síbẹ̀ tó bá dẹ̀ ní irọ́ ni kí ló dé tó ṣe sọ bẹ́ẹ̀ má gbàgbé láti bá mi ṣe kí ni subscribe sórí YouTube channel support my brand ire o.